dákun torí Ọlọ́run jàmáà àwọn kan ní a máa ń sìn kunu lé ma wọ́n ní a máa lè ṣe sí tẹ́ wọn ò kéwù zulu kéwù ni. Akramakumul karim. gbogbo ẹni wọn bá kú bá àfa kan bá kú tó bá lámì abẹ́nìkan bẹ tó lámì tó jẹ́ nìire tó bá kú ẹ fi àyè rẹ̀ káyè rẹ̀ náà lámì tẹ́ bá lè da òkú àfa ńlá kan tó kú tẹ́ lè jù sínú tẹ́ láàrin àwọn òkú ẹ ti kó bá anabi ni idfanu mawtakum wasata qaumin mu'minin fa innal mayyita yata'adha bi jari su'i kama tatahazzal ahya'u bi jari su'i. ẹ sì òkú yín sáàrin àwọn ẹni rẹ̀ sẹ́wọ̀n dasala ti ń bẹ́ lé nàkíbù làṣẹ́rábì ń bẹ́ lé sẹ́wọ̀n sáàsì ń bẹ́ nínú lé wa ṣé àdàmà náà ń bẹ́ ń bẹ́ nígbà àwọn nǹkan wá ń kọ̀ǹdẹ́mù wípé ẹ má ṣèkú sínú ilé má ìtẹ́ ni ẹ máa sin sí ìtẹ́ òṣètẹ́ là ń lò lọ́dọ̀ wa ńlẹ̀ Yorùbá yìí abáǹtara wa ìtẹ́ tó já sí wípé wọ́n ti àwọn òkúta ti sin láti bí ọdún mẹ́wàá wọ́n á rí wọn mọ́ wọ́n ti tà wọ́n ibi wọ́n sin wọ́n sí tá ti wú wọn ni wọ́n tún sin àwọn àmì sí ibẹ̀ ló gbé àfa àgbà sí yàtọ̀ dárú bàbá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bọ́lọ́run lẹ́yìn wọ́n tẹ̀lé irú súnà bú bẹ́ẹ̀ súnà bú ni kì í ṣe súnà nábì torí súnà nábì tó bá yẹ pé lóòótọ́ ibi tá nábì ń sin àwọn sàhábà sí àwọn tó bá kú sí òun ni bàkíyè ìjọ tá nábì wá kú èyí ṣe tí ó sàsọ́lẹ̀ pé ibẹ̀ ni ẹ̀sìn mìíràn sí wọ́n ṣe special àyè ànábì tó ró tóbi jù wọ́n lọ wọ́n gbé síbẹ̀ ìgbà gbé síbẹ̀ táwọn bá kiri kú ànábì ò kì í sàdíìsì lóní àṣà àwọn bá kiri síbẹ̀ àwọn bá kiri ò sì ní ẹ̀sìn wọn síbẹ̀ ìgbà táwọn bá kiri kú ni Aisha ìyàwó ànábì lọ́wọ́ wípé mo fẹ́ kí bàbá mi ó máa jà àlùbáríkà ọkọ mi ẹ bá ń gbé bàbá mi wá ó ṣe gbé bàbá rẹ̀ ilé àná làwọn bá kiri sùn bẹ́ẹ̀ ni ilé ọkọ ọmọ rẹ̀ ó sùn ilé àná ẹ̀ ayé bẹ́ẹ̀ kọ́ ni yàtọ̀ dárú ilé àná ló sùn ìmọ̀ wọ́n wá gbé Abubakar sínú yàrá Aisha ilé ọkọ ọmọ ẹ̀ wọ́n gbé síbẹ̀ ó sùn bẹ́ẹ̀ ìgbà tí Umaru múra tí ó ku òun náà wá ní ma ó àgbàjì ọ lọ ọwọ́ ara Abdullahi ọmọ rẹ̀ pé lè bá ń bá Aisha pé kó dákun pé tí n bá ti kú tẹ́ n bá gbọ́rọ̀ rùn lédi alẹ́ tó ń wá yìí kó dákun kó wáyè kan fún òun lẹ́gbẹ̀ẹ́ bàbá rẹ̀ kó wọn wà lẹ́gbẹ̀ẹ́ bàbá rẹ̀ àtànábì kó òun náà sùn nana Aisha ni n tẹ́ wíwùn ń bẹ lọ́kàn tòun náà pé káyọ́ ọmọ wa ké bàbá òun nìkan ni òun ṣe bẹ́ẹ̀ òun ṣe pàṣíà òun ṣe bẹ́ẹ̀ ìjọ tó kú Umaru náà wọ́n gbé lọ bẹ̀ èmi là ń lọ lè sálámà sí wọn tọ́wọ́ yẹn báwọn yín wọn bá sùn nù yàrá wọn sùn sí bóun láti máa lè wá àlùbáríkà òkú wọn bá a bá sin àwọn bàbá tiwa náà tí wọ́n jẹ́ ní ire ẹni ọba gbé bàbá rẹ̀ lọ́tẹ́ a níbù bí bàbá rẹ̀ ti mọ ni torí bàbá rẹ̀ tẹ́lẹ̀ kó kú sínú ilé tẹ́lẹ̀ kọ́ sẹ́ni tí wọ́n wàá kí bàbá rẹ̀ àyẹ̀bẹ̀kọ́ àmọ́ngbà bàbá yà sàtàrù mùsọ̀dínkù ni wọ́n kò sẹ́ni tí ò ní fẹ́ wá jẹ́ àlùbáríkà sàárè bàbá wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.